ọmọdé wà wò Ṣẹ́ríkí ń wákà alágbá wà wò Òṣùpá dìní níbi tó gbèsè rẹ̀ àwòdá mi ẹnu níbi tó gbèsè rẹ̀ àwòdá mi ẹnu níbi tó gbèsè rẹ̀ àwòdá mi ẹnu níbi tó gbèsè rẹ̀ àwòdá mi ẹnu. Ó wá ní mo gbére mi dóde Òṣùpá dìní mi o mo gbére mi dóde Ṣẹ́ríkí ń wákà ọba orin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba ọ̀rọ̀, alátẹnumọ́ ọba àlàyé, ọba kẹ́ẹ̀gbọ́, ọba kẹ́ẹ̀gbà, àìgbà yín ìyà ń bẹ, Ọlọ́run má jẹ́ wá yà, ọláyé jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀wọ̀n ìyá mi lórílẹ̀-èdè yìí, Alhaji Muhammad Shafiu Ahmed Tijani akéwúgbadé náà ló tún dé. Ẹ wá bi mí léèrè pé wo ni mo tún fẹ́ dá sí lọ́tẹ̀ yìí, èwo mo fẹ́ dá sí. Èyí tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ àwọn onífújì wa yìí náà mọ̀ ni tọrọ náírà ni mo tún gbà yọ lọ́tẹ̀ yìí. Ọ̀rọ̀ àwọn onífújì wa ni mo fẹ́ dá sí lọ́tẹ̀ yìí tí wọn ò fẹ́ mọ̀ jùjà lọ́mọ́ láàrin ara wọn. Ọ̀rọ̀ tí ò tí ì tọ́rọ̀ náà ni wọ́n mọ̀ sọ dìjà láàrin ara wọn. Ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ náà fẹ́ tún sọ dìjà nísìn. Tọ̀ kó tó wá di bẹ́ẹ̀, kó tó wá di pé yóò dìjà yóò di wàhálà ńlá, òun náà lèmi náà ṣe fẹ́ wọlé nínú ọ̀rọ̀ yìí. Torí mi náà gbọ́gbọ́n kí n fọwọ́ lẹ́ná kí n má sọ nǹkan kan sí àbí kí n má tí ì sọ̀rọ̀. Ṣùgbọ́n tá a bá dá wèrè dá òkú ìyá rẹ̀ pé ó sin wèrè mọ̀ lè sun òkú ìyá ẹ̀ jẹ, ó mọ̀ lè sun jẹ. Èyí ló wá jẹ́ nǹkan gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin tẹ́ẹ̀sì ń bi kí nǹkan ó bàjẹ́ ló jẹ́ máa pè yín ní kọ̀ọ̀kan kẹ́yìn náà ó mọ̀ wòran. Látòrí Alhaji Abdul Wahid Oyèdìran Mosebọ́lá tán, president man in general fún gbogbo tí ń jẹ́ man ní gbogbo Nàìjíríà. Èyí tí ń bẹ́lẹ̀ kejì lọ́wọ́ báyìí, àyànfẹ́ Ọlọ́run Mosebọ́lá tán, Ọlọ́run ní jẹ́ ọ̀sì lò bọ́ ṣe tà kọ́kọ́ tó já síbi ire tó bá débùté ayọ̀ ọ̀ tún bá ọkọ̀ man débùté ayọ̀ lẹ́lẹ́kejì tó tún bá lọ yìí, ikú ò sì ní pa ọ́. Ọláyé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, mo wá pe ẹ̀yin náà ẹ mọ̀ wòran lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ náà ni mo pe Alhaji Abdulhafiz Abdulsalam Hafiz Kofins ní Dúmọ̀tà, ẹ̀yin náà ẹ mọ̀ wòran, ẹ mọ̀ gba àwọn ẹni yìí láàyè kéésù ó lò wọ́n, ẹ mọ̀ jẹ́ kéésù ó lò wọ́n, kéésù mọ̀ wọnú ayé wọn torí wọ́n fẹ́ fa àyè ilẹ̀ fésù láàrin ara wọn. Alhaji Ismail Abiodun Ọ̀rọ̀pọ̀ mo mọ̀ pé yín, Alhaji Abdulsemi Oyeniran Solution Music mo mọ̀ pé ẹ̀yin náà ẹ mọ̀ wòran, àti gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ Alhaji Babs níyànà Pájà, Dáúdà Babalọ́lá mo pe gbogbo yín àtẹ̀yìn tẹ́ tún kù, Káṣí ń bẹ nílọrin gbogbo yín ni mo pè, mo dára yín lóyìnbó mo pe gbogbo yín, Alhaji Àlùkò ní Dúmọ̀tà mo pe gbogbo yín, ẹ mọ̀ wòran tó lẹ́yìn náà lẹ́ ń gbé rẹ́kọ̀dù àwọn ẹni yìí jáde lẹ́sìn ń ta ọjà wọn. Ṣùgbọ́n mo tún wá dúpẹ́ lẹ́lẹ́kejì lọ́wọ́ Alhaji Mosebọ́lá tán pẹ̀lú bàbá wa Sheikh Yahya Musa Yahya Agboola, bàbá wa Mudiru Darul Falai Lámùkòkò, Ọlọ́run járí bàbá pẹ́ má bà dáadáa wọn jẹ́. Kí nìdí ọpẹ́ náà? Ẹnìkan náà mo mọ̀ bá dúpẹ́ jù, ta lẹni náà? Òun náà ni Alhaji Muri Alabi Tọ́ndà ọmọ àlùbáríkà, òun náà ni mo tún bá dúpẹ́ torí tí mò ń sọ fún Muri Tọ́ndà tẹ́lẹ̀ tí fi ń wò mí gẹ́gẹ́ bí ọ̀tá rẹ̀. Ó rò pé mo héètì òun ni mo ti sọ fún, mo ní mi è sọ̀tá rẹ̀, mo wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ tí mi fi sọ̀tá rẹ̀ fún. Ntí mo wá fẹ́ láàrin òun àtòṣùpá náà, inú mi wá dùn pé náà ló wá padà wá ṣẹlẹ̀ nísìn. Wọ́n ti wá parí ìjà nísìn. Àwọn bàbá tí mo wá kọ́ dákọ̀ yìí, Alhaji Mosebọ́lá tán àti gbogbo àwọn tán tún jẹ́ ìgbìmọ̀ tán tún jọ fọwọ́sowọ́pọ̀ lórí kíjà yìí lè parí. Gbogbo wọn náà mo wá tún kí papọ̀, àwọn náà ní wá ṣe okùnfà bíjà náà ṣe wá parí. Ó sì ti tán láàrin àwọn méjèèjì. Àlàyé tí mo wá fẹ́ ṣe fún Muri Tọ́ndà ń bẹ níbi tínú tèmi náà dùn dé
òun náà ni pé inú mi mọ̀ dùn púpọ̀ ìwọ náà wo ó rí pé Saheed Òṣùpá gan fúnra rẹ̀ ìwọ náà ó rí kó fẹ́ràn rẹ̀ wòye ìjà tẹ́ ẹ ti jà tí ń bọ̀ ọ́ parí sásásá mélòó èèyàn ni wọ́n mọ bájà bẹ́ẹ̀ ni wọ́n mọ báyàn jà bẹ́ẹ̀ tí wọ́n tún mọ wá bá parí ẹ̀kíní ẹ̀kejì tí ó tún wá lóhun tó fẹ́ gbà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta mọ́ ṣùgbọ́n inú mi wá dùn pé Saheed Òṣùpá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ìwọ gan sì fẹ́ràn rẹ̀ àsìgbọ́ ní ìṣẹ̀lẹ̀ láàrin yín tẹ́lẹ̀ bí ò bá wá rí bẹ́ẹ̀ ni gbogbo tẹ́ẹ̀sì jọ fi búra yín tẹ́ẹ̀ fi jọ búra yín sẹ́yìn náà gbogbo ẹ̀ náà nígbà ẹ parí ìjà ẹ padà sọ nínú ẹ̀ débi pé inú Saheed Òṣùpá gan tún ń dùn nínú ṣóò náà títí tẹ́ẹ̀ fi parí ṣóò yẹn ẹ̀rín ni Saheed Òṣùpá fi ń kọ orin délẹ̀ inú ẹ̀ sáà ń dùn ni débi pé òun náà tún wá ń sọ ń bẹ̀ ó ní tí bá ń pidán tí ń ṣeré ṣẹ́rí tí bá ń ṣeré mi tọmọdé tàgbà àwọn sọ pé mo mẹ́ni tó ń ṣeré yẹn o èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lòmí ṣe mí èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lòmí ṣe mí ó ná ọmọ mi tó jọ mí yẹn ọmọ mi tó jọ mí gan Àlàbí tó jọ mí gan ó ti wá bẹ̀ dádì ó ní bàbá mo sọ́ọ̀rì Òṣùpá kò síjà ọmọ mi ti sóba torí tí n bá ń ṣeré mi tọmọdé tàgbà wọn sọ pé mo mẹ́ni tó ń ṣeré yẹn o èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lòmí ṣe mí èmi gangan lèmi wọn nífẹ̀ẹ́ lò ó wá ní ẹ jọ̀wọ́ kán má ṣe tàbí ṣùgbọ́n sórí wa o Òṣùpá ọba orin ti dé sàrídọ́ǹpì ní pèdè tó lárinrin Òṣùpá ọba orin ti dé. tí bá ṣeré tí bá kìlọ̀ àti bá ṣeré ní tọmọdé tàgbà wá sọ pé ọmọ ẹni tó ṣeré yẹn. alẹ́ ní gbogbo lè ní wọ́n ní bẹ́ẹ̀ lómi lásán ní bẹ́ẹ̀ ní gbogbo lè ní wọ́n ní bẹ́ẹ̀ lómi ṣe mí. sọ̀rọ̀ bàbá sani olórí jọmí jọmí ọmọ mi tó jọmí Àlàbí tó jọmí kan kò tí wá bẹ̀rẹ̀ dùn wọ́n ní bàbá mi sọ́ni Òṣùpá kò síjà ọmọ mi ti sọ́ba yóò ti bá kúrò ní tó ṣeré dàgbà wá sọ pé ọmọ ẹni tó ṣeré yẹn. alẹ́ ní gbogbo lè ní wọ́n ní bẹ́ẹ̀ lómi lásán ní bẹ́ẹ̀ ní gbogbo lè ní wọ́n ní bẹ́ẹ̀ lómi ṣe mí. orí ló ní kọ́ máa ṣe tàbí ṣùgbọ́n sórí wa Òṣùpá ọba orí ti dé. ó ní sáré dọ̀nkú ní gbogbo tó láàrin. Òṣùpá ọba orí ti dé. sáré dọ̀nkú ní gbogbo tó láàrin. Òṣùpá ọba orí ti dé. ó wá ju wáàsí kan bẹ́ẹ̀ ó ní ká dúró kábà kábùrín kábà kábàkábà káfàkábà tíṣẹ̀ àkàbà ò lè pé kága ọlọ́run ló ń gbé ní ga kádọ̀bálẹ̀ fúnra o kò sọ pé ká má ga olórí là ń gorí fún wa. kádúró kábà. kábùrín kábà kábàkábà káfàkábà tíṣẹ̀ àkàbà ò lè pé kága ọlọ́run ló ń gbé ní ga kádọ̀bálẹ̀ fúnra o kò sọ pé ká má ga olórí là ń gorí fún. múrí tọ́ndà náà wá kọ tiẹ̀ ó ní wọ́n ti mọ̀ pé kò síjà mọ́ ìjà ti parí láàrin wa ó wá ní Big Daddy ta ni ò mọ ọlọ́pàá pẹ̀lú aṣọ dúdú ẹ̀ ta ni ò mọ sọ́jà pẹ̀lú ẹ̀wù ogun ta ni ò mọ wa mọ á pẹ̀lú òun wa ta ni ò mọ múrí tọ́ndà lólórin agbọ́dúnú náà fi ń kà wá máa ń olórin àgbààgbà òkèlókè ní generation tèmi ń pọ̀ sí i. ta ni o mọ ọlọ́pàá pẹ̀lú aṣọ dúdú ẹ̀. sani o mọ sọ́jà pẹ̀lú ẹ̀wù ogun. sani o mọ wá pẹ̀lú. sani o mọ múrí tọ́nà lólórí àgbọ̀dún tí o. lọ́sẹ̀ káwa máa ń olórí àgbààgbà o. òkèlókè ní generation tèmi pọ̀ sí i. inú mi wá dùn bẹ́ẹ̀ tó ṣe wá parí ẹ̀ nísìn ìwọ múrí tọ́ndà máa wá wo orí ọlọ́run nísìn ọlọ́run ti so orí rẹ̀ fún ọ tẹ́lẹ̀ àsìkò tẹ́lẹ̀ tó parí ìjà máa wo bí ó ti ṣe máa pọ̀ sí ológo ni wọ́n tẹ́lẹ̀ ògo rẹ̀ òfìgbà kan kú tẹ́lẹ̀ gbogbo ògo rẹ̀ ó ti ṣe máa wá búyọ sí nísìn yóò tún máa wá lo òkè sí tèmi náà máa búyọ sí kò ní lọlẹ̀ láíláí ọlá àfẹ́ tí mo ní sí gbogbo yín èmi náà ò ní ṣubú ẹnìkankan yín ò ní ṣubú Allahu Akbar mo wá ń bọ̀rọ̀ mi lọ èwo lèmi rí tí mo fi fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ sáfẹ́jọ́ mo mọ̀ gbọ́ sáfẹ́jọ́ tuntun kan ló jáde tó pè ní wọ́nì òun ni wọ́n ń sọ̀rọ̀ sí Saheed Òṣùpá ń bẹ̀ ó ní kí ló kàn án pẹ̀lú ọ̀gá ńlá tí Pasuma jẹ ó wá bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ láwọn ọ̀rọ̀ tí ò jọra wọn tọ̀ èmi wá gbọ́ ọ̀rọ̀ náà dáadáa
èmi náà wá gbọ́ ọba ńlá tó Òṣùpá ṣe kí l'Òṣùpá wá sọ ọ́nà ọba ńlá òun lóòótọ́ kẹ̀mọ́ wá gbọ́ ìtumọ̀ rẹ̀ ó wá ń sọ níbẹ̀ ó ní àwọn ọmọ bàálù kan níbi kan àwọn ọmọ bàálù kan náà ń ṣe fàmífà o lórí wípé talent tó máa já rẹ̀ mọ́ ó tún fẹ́ dìjà pé ta ló máa jọ tún ọba kò wá tún dákẹ́ ń bẹ̀ ó wá ní wọ́n wá ní ọ̀túnba wọ́n lọ́túnba a máa bọ́ bá jíròrò bọ́ba bá pàṣẹ a máa pa tiẹ̀ níbì kan bọ́ba ò sí nílé òòtún lè ṣèṣe ọba wọ́n wá ní sẹ́ra rẹ̀ mọ́ wọ́n láyé ọmọ ọba sálà rẹ̀ mọ́ lè jẹ́ tọ́ba bá pàṣẹ rẹ̀ mọ́ onílé pa bọ́bọ̀ báyìí kú ò pé kò ní ilé ṣiṣẹ́ ọba. èyí tó lọ́kànjú wà o èyí tó lọ́kànjú wà nínú àwọn ọmọọba ó lọ́túnba ni mo fẹ́ mi ò fárẹ̀ mọ́ bọ́ba bá pàṣẹ kébì gan máa pàṣẹ bọ́bọ̀ sí nílé òkè tún máa ṣiṣẹ́ ọba. èyí tó láforítì o èyí tó láforítì nínú àwọn ọmọọba ó lárẹ̀ mọ́ ni mo fẹ́ mi ò fọ́túnba ó ní mákànmákàn sóhun ṣàlóye ń kọ́ o bọ́bà bá dẹ́kun kémi gan padà wá dọ́ba. èyí tó láforítì o èyí tó láforítì nínú àwọn ọmọọba ó lárẹ̀ mọ́ ni mo fẹ́ mi ò fọ́túnba ó ní mákànmákàn sóhun ṣàlóye ń kọ́ o bọ́bà bá dẹ́kun kémi gan padà wá jọba. ṣé ń gbọ́ bí mo ṣe wí àrẹ̀mọ máa dọ́ba lọ́la ní sójú ẹ̀mí ọba ọba kú tán ọba lọ́la wá dọ̀ba ọ̀túnba àná wá dọ́gbọ̀n àti ìjọba ẹ̀gbọ́n ṣòpọ̀ sí ibù pé kọ́tún bá gùn tẹ ọba. ẹ wá jẹ́ kó yẹ ń sẹ́yìn o ẹ jẹ́ kó yẹ lẹ́yìn ọba kò sọ́ba mọ́ ọba ńlá lọ́ba kékeré àná kò tún bọ́ sí ibù pé kọ́tún bá gùn tẹ ọba. Allahu Akbar orin yìí náà ni Sáfẹ́jọ́ sọ̀rọ̀ lé lórí mo wá béèrè lọ́wọ́ Saheed Òṣùpá ń gbà wádìí pé kí ló wá ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀ òun náà wá ṣàlàyé ọ̀rọ̀ kí wọ́n làwọn àlàyé tó ṣe ẹ̀ mọ̀ wá gbọ́nú ọ̀rọ̀ ṣùgbọ́n síwájú àlàyé Ọlọ́run wá sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ Ọlọ́run ní a'udhu billahi minash shaitonir rajim Bismillahirrahmanirrahim. Alamu ahadi ilaykum ya bani Adam. Allah ta'budu shaytana innahu lakum aduwwun mubin. أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله لا قوة إلا بالله أقصى مسلم الدين الرحمن الرحيم أكبر الدنيا ألم أعد إليكم ألم أهدي ما شاء الله أهدي إليكم يا بني آدم الله ألا تعبدوا الشيطان ما شاء الله إنه لكم عدو مبين أسيو البركة لأوكو واعبدوني هذا صراط مستقيم الله أما سيال الوجود منبدر واعبدوني هذا صراط مستقيم ọlọ́run ọba mi ń sọ fún òjíṣẹ́ ńlá nábì wa Muhammad ọlọ́run ní akéwúgbadé ó ti ṣe pàṣán ọ̀rọ̀ kọjá ọ̀nà wọn pàṣán ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ yá létí lápá wọn ò fẹ́ gbọ́ o ìwọ akéwúgbadé ó ti ṣe asunkúngbadé kọjá ọ̀pẹ̀ wọn lásùnkúngbadé nítorí ọba tí ó lè pàṣẹ tí wọ́n ń jà sí síbẹ̀síbẹ̀ wọn ò tún fẹ́ gbọ́ wọn tún bẹ̀rẹ̀ míì wọ́n tún ṣe àsọyé pé kó lè bá àsọyé wọn ò tún fẹ́ gbọ́ wọn ò tún fẹ́ gbà èyí tí mo tún wá gbé dé lọ́tẹ̀ yìí mo rí pé èṣù nílò mo tún wá rí pé èṣù ló pakájà èṣù pakájà sínú ayé kò síbi tẹ́ṣù pakájà sí inú ayé yìí ló pakájà sí. alamu àkọsí wà fún Muslim. alamu adi ilaykum ya bani Masha Allah bẹ́ẹ̀ ni èṣù ló pakájà sínú ayé ó pakájà sínú ọkàn yín oríta ọkàn yín ni èṣù àṣetánì ló pakájà sí
àṣetọ́ ni pàkájà sórí tẹ ó pàkájà sínú ẹ̀mí yín inú ẹ̀mí yín ló wà ẹ̀yin ti wá wò pé ibi tọ́lọ̀ tẹ̀sù lọ pàkájà sínú ayé yín ibi tí ò ṣe rí invisible place ibẹ̀ ló wà ibẹ̀ ni ẹ̀mí àṣetọ́ ni lọ pàkájà sí ẹ ti wá wò pé tọ̀ èṣù ti pàkájà sórí ta ọkàn yín nísì okùn baba lẹ́yìn tí ó bọ̀ á wàá fi yé yín pé bẹ́ẹ̀ nìkan ò bá lè bọ́ tẹ́rù pé èyàn ò lè bọ́ èmi ò fi Kùránì bọ̀ bí mùsùlùmí fi ń bọ̀ Allahu Akbar ẹ̀yin ni èṣù burúkú yìí ẹ̀yin èṣù bèlèké yìí ẹ̀yin èṣù bèlèké yìí èṣù bèlèké Allahu Akbar èṣù bèlèké ńgbẹ́ bá jẹun tẹ́ ẹ yó tán fújì tọ́lọ́wọ́n bá mi fún ìtẹ́ fi ń sàlùbáríkà táwọn ayé mọ̀ yín níbẹ̀ ẹ wá jẹun yó tẹ́ ẹ ṣe kù gbẹ́ndú bí o lè mú mi ẹran yó Allahu Akbar ẹ wà máa rò pé jà ẹ fẹ́ mọ bára yín jà gbogbo yín mo fẹ́ ya sí Allahu Akbar ọlọ́run ni ẹ má gbèsù láyè inú ọkàn yín débi pé mo wá ráyè pàkájà ẹ má gbèsù láyè èṣù ti pàkájà sínú ọkàn yín ni ọlọ́run ni ẹ má gbà láàyè bẹ́ẹ̀ bá lè gbà ọ̀nà tí ó gbà jáde kúrò nínú ọkàn yín náà ni pé èmi ní bá yín bọ́ kájà tí sùn pamọ́ èmi ní bá yín bọ́ àfi kẹ́ wá gba ọ̀rọ̀ ọlọ́run tí mò ń bá yín sọ kẹ́ ẹ má lagídí kẹ́ ẹ má fapá jánu kí lọ ọlọ́run ọba mi ń sọ sẹ́ẹ̀ ọlọ́run ní mo mọ̀ ti sọ fún ẹ̀yin olúfúdì yìí mo mọ̀ sọ fún Saheed Òṣùpá Alamu adi ileikum Allahu Akbar ọlọ́run mo mọ̀ sọ fún ọ Saheed Òṣùpá mo mọ̀ sọ fún ọ Pasuma ìwọ Pasuma tó ọdọ̀ gánà mo mọ̀ sọ fún ọ mo mọ̀ sọ ti sáfẹ́jọ́ fún náà Masha Allah. Alamu adi ileikum ya bani. mo mọ̀ sọ tàlájì Wasiu Ayinde fún mo mọ̀ sọ tàlájì Kọ́líńtì Àyìnlá fún mo mọ̀ sọ ti baba Síkírù Àyìndé Barrister kó tó kú ńgbà tí ń bẹ láyé mo mọ̀ sọ tiẹ̀ náà fún gbogbo yìí mo mọ̀ báwí kọ̀ọ̀kan mo sọ ti múrí tó ń dà fún mo sọ ti màlẹ́yìká fún gbogbo yìí mo báwí kọ̀ọ̀kan mo sọ tó bẹ́sẹ̀rẹ̀ náà síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ Kùránì la fi ń bá yín sọ àríkẹ́ gbọ́ náà. Alamu adi ileikum ya bani Adam. ṣebí nítorí yín náà làwọn èèyàn nígboro ṣe sọ mí dà fá olórin ká má ti rìn lọ síbi kan wọn aláà fá olórin wọn àti ẹ wá fẹ́ sọ pé Akéwùgbadé oníwàásí mọ́ Akéwùgbadé olórin ni wọ́n mọ̀ wá sọ nísìn àwọn tèmi tó wá nílà aká ìwọ̀n wá bí wọ́n lè ẹ dákun Akéwùgbadé olórin tẹ̀ẹ̀tì wá ń dá ọkọ̀ yìí mo bí ń lè rè ìlú ẹ̀yẹ́ máa bá ń bí ń lè rè ìlú ló gbé dání ni àbí dùndún àbí jìtá àtàní ń ta jìtá fún tó fi já Akéwùgbadé olórin tani ń lùlù fún tani ń bá lu jazz àbí tani ń fọn sáàsì fún Allahu Akbar. bọ́bá wa rí bẹ́ẹ̀ yìí tẹ́ ẹ jẹ́ fáǹsì tèmi Akéwùgbadé bẹ́yìn náà bá ti ń gbọ́ níta báwọn yẹn bá ti ń sọ pé Akéwùgbadé olórin ẹjọ́ máa yé wọn pé Akéwùgbadé oníwàásí ni ẹ máa correct wọn ẹ má bá wọn jà ẹ ní point of correction Akéwùgbadé oníwàásí tí ń fi àyà Kùránì bá wọn sọ̀rọ̀ tí fi ń nà wọ́n pa sọ̀rọ̀ pé wọ́n má jà mọ́ bóò láàsì wá sọ̀rọ̀ olórin táà ní máa fo orin ọgbọ́n wọn àtàwọn orin kọ̀ọ̀kan báàkì ọ̀rọ̀ wọn ibi tó ní ti jáde nìyẹn ṣé wọ́n pe Akéwùgbadé fún ìyàwó ìsọ̀rọ̀ ìyàwó ni sẹ́pẹ̀mí fún ọmọ yìí sọ̀rọ̀ ọmọ ni sẹ́pẹ̀mí fún òkú àgbà yìí sọ̀rọ̀ òkú ń bẹ̀ ni ṣé wọ́n pèmí fún oyè àbọ̀ ń sílé àbí kí ni wọ́n ń ṣe tèmi Akéwùgbadé ò sí wáàsí tó bá bẹ̀ mú ń bẹ̀. Alam adi ileikum ya bani. Allahu Akbar ọlọ́run ló mọ iye wáàsí tí mo ti ń ṣe é bọ̀ kí n tó Sàsùnkúngbadé nígbà mo Sàsùnkúngbadé tán yìí tí ìsàwọn olórin ni mo tún ti sọ míì tí ìtúnṣe tó lórin lẹ́yìn Àsùnkúngbadé lẹ́yìn Pàṣọ ọ̀rọ̀ àgbàdo ọ̀rọ̀ ńkọ́ sọ̀rọ̀ àwọn olórin mo sọ ń bẹ̀ ni ṣé mo sọ̀rọ̀ olórin ń bẹ̀ àfọ̀mọ́ ńkọ́ ṣé mo sọ̀rọ̀ olórin ń bẹ̀ àníṣe àdánwò òfẹ́ ńkọ́ sọ̀rọ̀ àwọn olórin mo sọ ń bẹ̀ ẹ ronú dáadáa Akéwùgbadé oníwàásí bẹ́ẹ̀ bá ti rí mi ń ta ní sọ pé Akéwùgbadé oníwàásí Allahu Akbar mò ń gbádùn rẹ̀ wàásí ọ̀run mo tún wá gbé dé nísìn. mo wá ń bá ọ̀rọ̀ mi lọ Saheed Òṣùpá wá ní ìdí tóun fi ṣe ọba ńlá ni pé lóòótọ́ lòun sọ níbẹ̀ lóòótọ́ lòun sọ nínú ọba ńlá yẹn wípé ní Ọ̀túnba àkànṣe kìíní kan kò gbọ́dọ̀ sọ pé òun tún wá fẹ́ jọba mọ́ ó ní kì í ṣe pé òun bá Pasuma jà ṣùgbọ́n ibi tóun rí ni pé òun wọ ọ̀rọ̀ kan gbọ́ wípé ló fẹ́ jẹ ọba ńlá ló fẹ́ jẹ ló fi dọ́gbọ́n ọ̀gá ńlá òun sì ti mọ̀ pé ó fẹ́ gbé lé òun lórí nìyẹn lòun fi wá tètè sọ̀rọ̀ pé tó ọba tó ti mọ̀ lọ́ba náà lọ́ba ńlá o kì í ṣe wípé lòun fi ń ṣàlàyé ọ̀rọ̀ pé tó ẹyọ ọ̀kẹ́ tóun sì ti sọ òun ti sọ náà nìyẹn tó ò gbọ́dọ̀ sọ dìjà tó máa fẹ́ sọ dìjà ló wá túkù òun ti sọ eléyìí kọ́ mọ́ bá a débẹ̀ kí ìjà mọ́ bá a ṣẹlẹ̀ láàrin àwọn náà lòun fi sọ eléyìí àlàyé tó ṣe nìyẹn mo wá ń wádìí pé ó dáa lọ́dọ̀ àwọn èèyàn tó ti ń sọ káàkiri pé ta lẹ́nu tó fẹ́ fi Pasuma òun jọba ńlá wọ́n ní wàásù Alhaji Kọ́líńtì Àyìnlá ni mo ní ẹ ti fìyẹn parọ́ Alhaji Kọ́líńtì Àyìnlá yìí ṣàgbà ẹ̀yà kò lè yẹ̀yẹ́ ara rẹ̀
kò lè wọ́ra rẹ̀ ńlẹ̀ túrúrú iyì tí Barrister bá dalẹ̀ náà Kollington náà ó bá dalẹ̀ Alhaji Wasiu Alhaji Kollington Àyìnlá kò lè wọ́ra rẹ̀ kò lè sọ rẹ̀ ní yẹ̀yẹ́ kò lè sọ àgbàdo mọ́dì láti lẹ́yìn pọ́nra rẹ̀ lẹ́ni ó sì wá lè òṣùṣù pé òun wá fẹ́fẹ́ nìkan jọba ńlá sí kò ní ti mọ̀ pàgbélé fújì ó dàrú ọ̀gá ńlá Pasuma ó ti tọ́ ọ̀gá ńlá rẹ̀ jẹ tẹ́lẹ̀ ntí Saheed Òṣùpá ń sọ nìyẹn ó lálàyé tóun ṣe tẹ́lẹ̀ náà nìyẹn òun ò ní kí Pasuma ó máa rí Wasiu Àyìndé fín gbogbo ọjà tóun jàǹgbà náà tóun fi ń sọ ìpè ní àkùkọ ọmọlẹ kọlọkọlọ kọta ó sọ àìmọye life tó ti sọ ńgbà náà Olódò family wà náà life tó jáde tí pọ̀ tó ó wà náà life tó jáde tó ti sọ̀rọ̀ àkùkọ ọmọlẹ nígbà náà pé kọlọkọlọ kọta ó ní tó fẹ́ fàyọ́ ńbẹ̀ ó ní tóun sọ ńgbà náà ni pé kì í ṣe wípé lóun sọ fún Pasuma pé kó rí Wasiu Àyìndé fún ṣùgbọ́n tóun sọ fún ni pé ipò tó wà tẹ́lẹ̀ ìwọ gan ti wà ń kó ọ̀gá ńlá tẹ́lẹ̀. àkùkọ ọmọlẹ kọlọkọlọ kọta ṣẹ́rẹ́kù kọ́mọ́lé ó lọ bá kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ó ní kábíyèsí kí ló dé tẹ má rí mi sá ẹ̀ ṣe mú mi mọ́ra mo mà lè jọ túnbà àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta àkùkọ mọ́lé kàkà kó di tẹ́rìtìrì tiẹ̀ mú ó fẹ́ dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta tó jẹ́ nationwide worldwide ó lójú kòkòrò ní ẹ̀rẹ́kù kọ́mọ́lé ó lọ bá kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ó ní kábíyèsí kí ló dé tẹ má rí mi sá ẹ̀ ṣe mú mi mọ́ra mo mà lè jọ túnbà àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ó wà fún lẹ́sìn pé ìwọ tó gbé náà kárí ṣó mọ̀ pé ó gbé náà kárí iná tó ń pè ló gbé ṣe kò lè fi jó mi ní àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta àkùkọ mọ́lé ó rẹ́rìn ó fọwọ́ korí ó ní iṣẹ́ náà lélẹ́yìí ní ogbe tó jọ̀nà yẹn ẹ̀rọ jọ̀bọ̀jọ̀bọ̀ ni àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta fọwọ́ kan wá rí wípé kì í ṣe náà kò jó ìgbà yẹn ló tó gbàdélẹ̀ pẹ̀rùn jọ̀bọ̀jọ̀bọ̀ ni àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta ẹ̀rí àkùkọ mọ́lé tó ń bẹ̀rù ló wá di wípé wọ́n rán níṣẹ́ kí iṣẹ́ wọ́n ní lọ́tàn àgbébọ̀ wa o tòròmọdìyẹ wa tí ó mọ̀ pé tó bá jẹ wọ́n tán òun lọ́pọ́n máa sún kan ọ̀dẹ̀ àkùkọ mọ́lé kọ̀lọ̀kọ̀lọ̀ kọ́ta. mọ wulẹ̀ sọ pé máa fún Wasiu Àyìndé lọ́wọ́ rẹ̀ kì í ṣe pọ́ọ̀tù wọn lọ torí bọ́ lábẹ́ mọ́ láti ibi pọ́ lọ torí bọ́ lábẹ́ yìí náà nísìnyí báyìí ó wá ń ṣàlàyé pé ó ti wá padà ṣẹlẹ̀ nísìnyí o ntòun sọ ń gbà náà ló padà ṣe ó ti wá padà kúrò lábẹ́ yìí Allahu Akbar àlàyé òní wá ń sìn. alamu adi ilaykum Masha Allah. bani Adam. àlàyé ọ̀hún ni wọ́n ń ṣe ìnísàfẹ́jọ́ wọ́n ń sọ ọ́nà ọ̀rọ̀ yìí pé ní òun tiẹ̀ tún gbọ́ yìí pé ní Saheed Òṣùpá tún ń pera rẹ̀ lọ́ba ńlá mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ bi sáfẹ́jọ́ léèrè sí Pasuma fẹjọ́ sùn ọ̀ wípé ní òun ti ń bá àjà ní àbíkí ṣé ó fẹjọ́ sùn ọ̀ pé òun ti ń bá àjà ní ọ̀rẹ́ àtilẹ̀ ni wọ́n ò lè jà bọ́n bá jà wọ́n ó tún parí ẹ̀ náà ni ọ̀rọ̀ wa Pasuma àti Saheed Òṣùpá ó dàbí ọ̀rọ̀ Kollington àti Barrister ni Kollington àti Barrister jàjàjà títí kò sí èébú tí wọn ò búra wọn nígbà wọn búra wọn dáàyè kẹtàn wọn ó tún parí ẹ̀ àìmọye rẹ́kọ̀dù tó tún ṣe tó fi tún kira wọn ní gbogbo ìgbà náà lẹ́yìn náà wọ́n tún jà mí ebi kan ni rẹ́kọ̀dù tí Alhaji Sikiru Ayinde Barrister ṣe ń gbà náà tí ń sọ pé ní kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́ kò má sógun mọ́ kò sọ tẹ̀ mọ́ o ìjà wa parí aláìlà akọ́láwọlé kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́ kò má sógun mọ́ kò sọ tẹ̀ mọ́ o ìjà wa parí aláìlà Allahu Akbar alamu ahadi ilaykum mo ń gbàdọ̀ rẹ̀ ṣebí lẹ́yìn ìgbà tó kọrin ọ̀hún tán Alhaji Sikiru Ayinde Barrister ó tún padà tún wá tún ṣe késẹ́ẹ̀tì Kollington náà tún padà tún ṣe késẹ́ẹ̀tì wọ́n tún padà tún búra wọn lẹ́yìn ìgbà náà wọ́n tún parí ẹ̀ wọ́n tún búra wọn wọ́n tún parí ẹ̀ wọ́n tún búra wọ́n tún parí ẹ̀ débi pé Barrister tún sọ láàrin kan wípé ní igúnnugún bá sílẹ̀ àwòdì ń sọ wípé igúnnugún ò bá rẹ̀ ó gbàgbé pa kì í máa yí pagún a kì máa yí jẹgún a kì máa yí fígun borí Allahu Akbar wọ́n ń pòwe fúnra wọn ṣùgbọ́n ń gbà jápa nígbà Masha Allah Musliudeen Akéwùgbadé Junior àlùbáríkà rẹ̀ ò ní payẹ́ láéláé ẹ̀rí mò ń gbádùn yín púpọ̀ nígbà tí wọ́n di pé Alhaji Sikiru Ayinde Barrister tọ́lọ́run ó ti lò gbàtà ní yóò lò láyé tí kádàrá kú sẹ́lẹ̀ lórí tó bọ́sà kìyàmọ̀ tí wọ́n gbẹ̀gbẹ̀ tán Allahu Akbar
Kollington náà wá ṣe kíṣẹ́ẹ̀tì ń sun ẹkún ni ń jẹ́ oyè yín pé ọ̀rẹ́ tímọ́tímọ́ òun ni ìjà òwò làwọn ń jà lójú ó máa sọnù kíṣẹ́ẹ̀tì 5 and 6 tálájì sí Kollington Àyìnlá ṣe nígbà náà láì jẹ́ náà Kollington Àyìnlá nínú kíṣẹ́ẹ̀tì wọ́n ṣe ń gbà náà kí ni wọ́n wá ń wí wọ́n wá ń sọ wípé ní mi ò rí Barrister mọ́ mi ò rí Síkírù mọ́ o ọ̀rẹ́ mi ìpàdé dojú àlà Agbájé lọ́lá n ò rí Barrister mọ́ n ò rí Barrister mọ́ o ọ̀rẹ́ mi ìpàdé dojú àlà. mi ò rí Barrister mọ́ mi ò mọ̀ rí Barrister mọ́ ọ̀rẹ́ mi ìpàdé dojú àlà. Agbájé lọ́lá a ò rí Barrister mọ́. a ò rí Barrister mọ́ ọ̀rẹ́ mi ìpàdé dojú àlà. kò tún tán síbẹ̀ mò ń gbọ́ alamu Allahu Akbar. alaykum ya bani ọlọ́run ní èmi ọlọ́run mọ̀ ti lànà fún yín ẹ̀yin ń fújì náà ádámù mọ̀ ló bẹ̀yìn náà sáyé gbogbo ọlọ́run mọ̀ ń kó pọ̀ ọlọ́run ní ṣùgbọ́n ẹ̀yin ń fújì tí mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ yìí o alam ahadi ilaykum ya bani ẹ̀yin ń fújì èmi ọlọ́run ti lànà fún yín wọ́n ti fún yín sí àṣejẹ yín iṣẹ́ àṣejèrè yín iṣẹ́ tẹ̀sùn rire ń bẹ̀ èmi ọlọ́run ti gbélé ń lọ́wọ́ iṣẹ́ táyé mọ̀ yín mọ̀ mo ti gbélé ń lọ́wọ́ ntọ́kù náà nìkan ẹ má gbà fẹ́sù ẹ má jẹ́ ó pa kájà sínú ọkàn yín ẹ má gba èṣù láàyè kó ẹ má jẹ́ kí sùn ó pa kájà sínú ọkàn yín Allahu Akbar ọlọ́run ni ẹ má gbèsù láàyè ẹ wá rí Alhaji Kollington Àyìnlá ó tún wá tẹ̀síwájú nínú orin rẹ̀ ó tún wá sọ yìí pé ní àṣẹ báyìí ni ó àṣẹ báyìí ni ó báyìí ni àṣẹ báyìí ni ó àṣẹ báyìí ni lọ́rẹ́ méjì ṣe ń yàrá láì sọ̀rẹ́ dalẹ̀. àṣẹ báyìí ni ó àṣẹ báyìí ni lọ́rẹ́ méjì ṣe yàrá wọn láì ṣọ̀rẹ́ dá. alamu adi. ilaykum kódà Alhaji Kollington Àyìnlá wọ́n tún sọ fídíò gbà táwọn àtàlájì Síkírù Àyìndé Barrister wà l'Amẹ́ríkà táwọn ń kọrin tí Barrister ń jó tí tó náà tún náwó Allahu Akbar ọ̀rẹ́ ni wọ́n irú ẹ̀ ní ti Pasuma àti Saheed Òṣùpá táwọn wí wọn ò lè jà mọ́ láíláí sáfẹ́jọ́ mọ́ dá sọ̀rọ̀ òun mu sáfẹ́jọ́ àní mọ́ dá sọ̀rọ̀ Saheed Òṣùpá àti Pasuma mọ́ ìwọ ọtún wá ń sọ sáfì tó tún wá bí mi nínú ọ̀rọ̀ náà sáfẹ́jọ́ tún wá ń sọ̀rọ̀ wípé ní ṣé Pasuma pé òun ti sọ pé Pasuma ni promoter Saheed Òṣùpá torí tí Saheed Òṣùpá bá ti bú báyìí promotion ń dé fún Saheed Òṣùpá nìyẹn mo wá fẹ́ bi ọ́ léèrè ọmọ yẹn rẹ́kọ̀dù tí Saheed Òṣùpá ọ̀hún ṣe ni tí ìṣe wípé ló bú Paso ń bẹ̀ marriage affairs ṣé Paso ló bú ń bẹ̀ ṣé ò ta ṣé kò ta mo bi ọ́ léèrè turn by turn ṣé Paso ló bú ń bẹ̀ ṣé ò ta àbí capability ṣé kò ta endorsement Allah mélòó la fẹ́ kà ń bẹ̀. alam adi ilaykum ya bani nínú àwọn olórin tó ti ráyé ṣe tọ́lọ́run ti ṣe tó ti pé àlùbáríkà rẹ̀ fún Saheed Òṣùpá ò gbowó fún mi Pasuma náà soríire gbogbo wọn náà jọ soríire nínú àwọn olórin tó soríire ọ̀hún Saheed Òṣùpá ọ̀hún náà bí ò bá bẹ́ẹ̀ bú ìntà lọ bó bẹ́ẹ̀ bú ìntà lọ kò sí ní tóhùn kó lè máa ṣẹlẹ̀ ìntà lọ náà ni Allahu Akbar bẹ́ẹ̀ náà ni Pasuma àlùbáríkà Pasuma náà òun náà tún wá já mi kọjá yìí débi pa Alhaji Buhari ọmọ Musa gan sọ pé òun ò tiẹ̀ mọ táyé rí lára Pasuma gan òun ò mọ tí wọ́n ń fẹ́ lára rẹ̀ tálùbáríkà ìfi wá pọ̀ tó báyìí Allahu Akbar. Allah ta'budu shaytana. Masha Allah débi pé kódà níbi òde kan Pasuma sọ̀rọ̀ ó kàn wò sùsùsù Alhaji Buhari ni ó wá kọrin ó sì wò sùsùsù orin ìwọ náà ni ó kọ ó ní ìrè owó wa mi wá ìrè ọmọ wa mi bọ̀ ìrè owó wa mi wá ìrè ọmọ wa mi bọ̀ àìkú balẹ̀ ọ̀rọ̀ fi lè mi ṣe ibùgbé owó ìtẹ́lú bá ní èmi làlábí o àwọn èèyàn bá sì kó lẹ́ẹ̀kan náà ẹ dákun nígbà èèyàn ń kira rẹ̀ pé òun wọn làlábí táwọn èèyàn sì hó ṣe bá àlùbáríkà náà ní jẹ́ bẹ́ẹ̀ débi pé Alhaji Buhari gẹ́rí òun yìí sàlàbí tó ń kódà èmi ní Buhari o òun náà tó fi sẹ̀fẹ̀ níbi àlùbáríkà Pasuma pọ̀ dé. dákun tí ẹ wí kinní kan náà kí n tó gbowó mọ́sálásí tí ẹ wí kinní kan kọ́dà bọ́ bá pé táwa pé báríkà tí ẹ wí kankan. èrè owó wa mi wá èrè ọmọ wa mi bọ̀ o èrè owó wa mi wá èrè ọmọ wa bọ̀ o àìkú bá lọ́rọ̀ òfìlẹ̀ mi ṣe gbogbo èrè owó wa mi wá èrè ọmọ wa mi bọ̀ o èrè owó wa mi wá èrè ọmọ wa mi bọ̀ àìkú bá lọ́rọ̀ òfìlẹ̀ mi ṣe gbogbo
èmi làlá bí ó. dákun dúró bọ́ ti lọ èmi làlá Àlàbí kẹ́mi èmi ni Buhari o. Mashallah. Ya bani Adam Allah tabudu. Allahu Akbar. Shaitan. Ìwọ sábẹ́ jọ́ mo wá fẹ́ dùn wọ́n gan léèrè ntí mo fẹ́ gbé fún wọn náà assignment mo fẹ́ gbé fún kó lọ́ mọ́ ṣe nílé nìyẹn kò mọ̀ wá dá mi lóhùn ìwọ náà jòkó lẹ̀ kó wá rò pé ta ni promoter tèmi gan. Ó wàá máa dára ẹ lóhùn pé ó dá o tí n bá tiẹ̀ ṣe rẹ́kọ̀dù tí n bá bú Saheed Òṣùpá ó dá èwo ni rẹ́kọ̀dù tí mo ṣe tí n bú Òṣùpá tó tà. Wọ́n á bẹ̀rẹ̀ léèrè èmi wà ní fèsì rẹ̀ ìwọ náà ló máa fèsì ọ̀ wà mẹ́rin tó jẹ́ promoter tiẹ̀ náà bí wọ́n ṣe ń sọ pé Pasuma ni promoter Saheed Òṣùpá wọ́n á mọ̀ sẹ́ni tó jẹ́ promoter tiẹ̀ Allahu Akbar. Allah tabudu shaitana Mashallah. innahu lakum aduwwun mubin. Saheed Òṣùpá ti sọ òun ò ní sọ̀rọ̀ òun ò fẹ́ jà òun ò fẹ́ wàhálà èyí tóun ti sọ yìí tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń lọ bí ọba ńlá ìkànnì bá débẹ̀ ní tóun tètè sọ òun ò mú ní kó mú wàhálà dání ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tún wá tọ́ fúnra yín ẹ mọ̀ pé ó lágídí kì í gbọ́ kì í gbà èmi náà ń sọ gbogbo ayé ń gbọ́ ní sìnkú Saheed Òṣùpá lágídí kì í sì gbọ́ kì í sì gbà bẹ́ẹ̀ bá wá bá débi wípé nítọ̀ ẹ tún wá tọ́ fúnra yín tí mo sì rí pẹ́yìn lẹ tún kọ́kọ́ tọ́ bóyá ẹnìkan tún kọ́kọ́ sọ̀rọ̀ tó bá wá sọ̀rọ̀ èmi ò ní dá sí mọ́ ajẹ́ pẹ́yìn lẹ forí jóná ẹ fẹ́ gbóòórùn ara yín nìyẹn èmi ò ní dá sí kò kàn mí mọ́ Allahu Akbar. Allah tabudu shaitan. Ó tún wá ní Saheed Òṣùpá ń pèrè lọ́ba ńlá pèsè bọ́ọ̀lù lọ́ba ńlá ebe nǹkanra yín lé náà ni ta ló tọ́ba ńlá jẹ́ bí òṣòlò ń tẹ́lẹ̀ ọ̀gá ńlá tí Pasuma jẹ́ ta lọ̀gá ńlá ìbọ́lọ̀ náà lọ̀gá ńlá òun lọ̀gá àgbà ta ló tọ́lọ̀ ń tẹ́lẹ̀ àní ẹ mọ̀ jẹ́ kí ìyẹn ó dá wàhálà ẹ lẹ ẹ ń fi mo ti mọ̀ ń sọ ti pẹ́ mo lẹ́yìn fi ń pọnra yín lé náà ni Allahu Akbar. Allah tabudu shaitan. Mashallah Mashallah. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ sọ ó tún wá sọ kí n tó ń lọ ń bẹ̀ sáwẹ́jọ́ tún wá ń sọ yìí pé ní Saheed Òṣùpá tó ń sọ pé òun asọ̀rọ̀ mọ́tà sí asọ̀rọ̀ mọ́yẹ̀ mo fẹ́ bí ọ́ léèrè sí rọ́ọ̀lù pa ni ṣé ọ̀dà mo bí ọ́ léèrè ọládájọ́ mọ̀ ṣe olóládájọ́ mọ̀ ṣe lòun láì sọ lọ́hùn sádájọ́ ṣe wá ni mo bí ọ́ léèrè ṣé adájọ́ ṣe ni Saheed Òṣùpá àbí asọ̀rọ̀ yẹn ni àníṣe sásọ̀rọ̀ yẹn ni ó mọ̀ pé n ti ń sọ nínú orin tó ti kọ́ kódà nínú capability tuntun tó ẹ̀sẹ̀ sí ó tún kọ́ nú ẹ̀ ń wá ń sọ níbẹ̀ ó ní Saheed òun bí adájọ́ má ṣe asọ̀rọ̀ mọ́yẹ̀ tí n bá fẹ́nu gómìn fún ẹ jẹ́ o lè má jẹ́ bí n fẹ́nu gómìn fún ẹ jẹ́ ọmọ òdẹ lè jẹ́ o bí n sọ̀rọ̀ fún ẹ má sọ fún mi pé ó gbà àṣẹ ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà ìmísí Ọlọ́run tó dájú la fi ń sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ gbogbo ayé ẹ kíyèsí tí o bá ṣẹlẹ̀ ní àṣẹ ilẹ̀ bó dọ̀la Allahu Akbar. àwọn orúkọ tó tún pè mí ń gbèrú ni wọ́n ní Saheed bí adájọ́ má ṣe asọ̀rọ̀ má yẹ tí n bá fẹnu gómì fún ẹ jẹ́ o lè má jẹ́ bí fẹnu gómì fún ẹ jẹ́ ọmọdé lè jẹ́ o bí sọ̀rọ̀ fún ẹ má sọ fún mi pé ó gbà àṣẹ ọ̀rọ̀ ń gbénú mi bí òòṣà ìmísí Ọlọ́run tó dájú la fi ń sọ̀rọ̀ tí n bá ti sọ̀rọ̀ gbogbo ayé kíyèsí tí o bá ṣẹlẹ̀ ní àṣẹ lẹ́bùdọ́lá. gbọ́n tó wì ẹni tó jẹ́ pé ẹ lè ka mọ́ kọ́nà gbogbo tí ó fi fèsì fún yín ti wà nù tẹ́yìn fẹ́ fi mọ́ ọ̀bù tẹ́lẹ̀ ó ní ìmísí Ọlọ́run lòun fi ń sọ̀rọ̀ lòun fi pera òun ládájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ pé tòrọ́ Ọlọ́run ló fàṣẹ sọ̀rọ̀ tóun bá ti sọ ìtì ń wí náà nìyẹn tí ò yé yín Allahu Akbar. Allah tabudu shaitan. Mashallah Mashallah. Innahu lakum aduwwun lẹ́yìn ìgbà náà kò tún wá dákẹ́ ń bẹ̀ ó wá lọ bẹ́ẹ̀ yìí tí mo wá fẹ́ sọ fún Pasuma gan nínú ọ̀rọ̀ tiẹ̀ náà ni pé ẹ wo Pasuma gangan fúnra ara rẹ̀ yìí tí mo fẹ́ sọ náà ni wípé ní Pasuma èèyàn tèmi ni bí mo jòkó tí ń tájọ sọ náà lélẹ̀ ó mọ̀ pé sí Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ni mo gbé dání Ọlọ́run ló mọ iye owó tí mo tún ti gbà lọ́wọ́ tiẹ̀ náà àyíṣọ̀tà ara wa rárá ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún Pasuma ni pé nígbà wọn lọ kú lábẹ́ ara bá ń bí ọ̀ní ọtí dá ọ̀gá ńlá lẹ̀ ó sì ní ọ̀bá Wasiu Ayinde jà ọlọ́wà lóyà sí wọn lóòótọ́ àgbà bẹ́ẹ̀ lóòótọ́ ibi tẹ́ ẹ̀ ti wá mọ̀ wípé ní ìjà náà ni ó kò kàn fẹ́ kó darí wọn ló fi sọ pé yìí ṣèjà bí yìí bá ṣèjà èyí sì máa wá ń kọ́ ó kọ́run ta ni ọ̀gá ńlá ó ní kọ́lọ́mú dọ́mú ìyá ẹ̀gbẹ́ o ẹ dákun táàlì yẹn máa ń sọ fún kọ́lọ́mú dọ́mú ìyá ẹ̀gbẹ́.
ọ̀rọ̀ bá ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ jù wá ọ̀gá ńlá ni mi ò ní sẹ́yìn ọ̀rọ̀ bá ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò jẹ́ ọ̀rọ̀ bá ń bí mọ́kúnlé ọ̀gá ńlá làbí bá sùn àrùn sẹ́yìn ìbá síláàbà kan kọlọ́mù dọ́mù ya ẹ̀ gbé o kọlọ́mù dọ́mù ya ẹ̀ gbé kọlọ́mù dọ́mù ya ẹ̀ gbé o oníkàlọ́ kó jẹun lé bàbá wọn ìní ìbá síláàbà kan baraka ẹbí ara bá ń bí mo sì wà lóyà sí wọn. táàlì yẹn máa ń sọ fún kọlọ́mù dọ́mù yẹ ẹ̀ gbé bí ìbá sẹ́ńtẹ́yìn àti ìbájọ́ ń jà ìjà náà ló ṣẹlẹ̀ ṣùgbọ́n kò fẹ́ kó di wàhálà mọ́ lójú ọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ mo tún wá ń gbọ́ pé Wasiu Ayinde náà tún ṣe kìíní kan Allahu Akbar mo ń gbọ́ mo ń gbádùn rẹ̀. lakum aduwwun mubin. kí ni mò ń gbọ́ tí Wasiu Ayinde náà tún wá ṣe mo wá ń gbọ́ pé Wasiu Ayinde náà wá lọ play ní Oṣòdì Day 2012 òun náà wá ń sọ ń bẹ̀ pé ẹni máa lọ kó máa lọ ẹni máa lọ kó máa lọ o Arábàmbí ò lè dá horo Allahu Akbar ẹ dákun ṣé Wasiu Ayinde náà tún fẹ́ yẹ̀yẹ́ ara rẹ̀ ni ìwọ tán wò wípé ní lẹ́yìn Barrister Kollington ìwọ ló tún kù Barrister ti lọ tán nísìn ó kẹ̀yìn méjì tí wọ́n kọ́kọ́ mú lásìwájú ká tó mọ máwọn tó kù nísìn tí wọn náà tún wá fẹ́ wọ́ra rẹ̀ ní ká nílò òótọ́ lọ sọ bẹ́ẹ̀ èwo ni ẹni máa lọ kó máa lọ èyàn tó ti ń pọ́n ọ lé wípé lóun ò kúrò lábẹ́ rẹ̀ òun wà lóyà sí ọ nínú Arábàmbí náà lòun ti fa ọ̀gá ńlá family yọ mo wá fẹ́ bí ọ́ lè rí wọ́n Wasiu Ayinde sótún wáyé kọ́ tó fèsì irú ẹ̀ kò yẹ kó fèsì irú ẹ̀ mọ ìwọ náà mọ̀ tún yẹ ara rẹ̀ Allahu Akbar. Allah ta'budu shay'an. ipò àgbà ló yẹ kí Wasiu Ayinde ó wà kó fira ẹ̀ sípò àgbà pọ́nra rẹ̀ lé Ọlọ́run ti sọ̀rọ̀ fún ọ ó ti kí ọ àlùbáríkà rẹ ti já mi ẹnití kódà Wasiu Ayinde ti tó fi tọrọ àlùbáríkà irú àlùbáríkà tọ́lọ́wọ́n bá ṣe fún irú òkìkí tọ́lọ́wọ́n bá mi ṣe fún irú oríire tọ́lọ́wọ́n bá ṣe fún Ọlọ́run kò fi irú ẹ̀ tọ́ sí irú ẹ̀ fẹ́ mi náà ó ti tó kí wọ́n á lọ dé kí wọ́n á lọ fẹ́ sọ pé òun wá tọ́ ọmọ fèsì fún ru Pasuma ọmọ inú rẹ lọ́tún mọ́ wá fèsì fún Allahu Akbar mò ń gbádùn. Allah ta'budu shaytan. nítorí ẹ̀kọ́ ọ̀kan máa ń ṣe ni pé bọ́ bá ti di pọ́lọ̀ tí ń rí báyìí wọ Wasiu Ayinde ó wàá mójútó ra rẹ pé ibo lọ̀rọ̀ ibo lèmi gan kù sí táwọn ọmọ yìí fẹ́ máa rí mi fi ó wàá ṣàtúnṣe kò sẹ́ni tí ò ní sí tí ò ní àṣẹ tiẹ̀ tí ò níbi kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ níbi ó kù sí àtúnṣe náà lẹ́ẹ̀mọ̀ ṣe èyàn máa ń ṣàtúnṣe ni Allahu Akbar ọ wà wo bí tó bá kù sí ọ wà túbẹ̀ sí. Masha Allah Masha Allah. Ọlọ́run ni ẹ má tẹ̀lé èṣù ẹ má gba èṣù láyè inú ọkàn yín ẹ má gba láyè kó pa kájà sínú ọkàn yín bẹ́ẹ̀ bá ti gbèsù láyè tẹ̀sù bá ti pa kájà inú ọkàn yín tó bá fi lè dúró ń bẹ̀ tí ń gbé bẹ̀ lórí ìta ọkàn yín àti ilé jáde yóò nira ẹ̀yà àgbà wa láyè ká bá yín lè jáde ká fi ọ̀rọ̀ Ọlọ́run la fi lè jáde nísìkẹ́ ẹ̀yà àgbà náà ni ntí mo tún wá ń gbọ́ nípa Allahu Akbar Masha Allah. Innahu lakum aduwwun mubin. Masha Allah. Innahu lakum aduwwun mubin. ẹ ṣeun mo dúpẹ́ èyí tí mo tún wá ń gbọ́ náà ni wípé ní tí mo tún àtọ́dà yìí tí mo ti rí gan tún wá ni mo wá rí wípé ní kódà pépà kan jáde wọ́n ń sọ yìí pé ní Wasiu Ayinde Pasuma ti yẹra fún Arábàmbí o Wasiu Ayinde wá ń fi Arábàmbí fi Pasuma ṣe yẹ̀yẹ́ tó bá ti àwọn pépà náà máa parọ́ lóòótọ́ ṣùgbọ́n ká tẹ̀ wá lórí bẹ́ẹ̀ èmi Wasiu Ayinde fẹ́ bá débi yẹ̀yẹ́ má ṣe yẹ̀yẹ́ kí ló fẹ́ bá débi yẹ̀yẹ́ àgbàlagbà ni àgbà ajá ìbáwọ̀ jẹ́ la gbọ́ ọmọdé ajá náà ni mo ń fa wọ́ọ̀yà èmi ní tiẹ̀ pẹ̀lú àti mo tún ṣe yẹ̀yẹ́ irú Pasuma pé ní èmi ló ṣẹlẹ̀ àbí Allahu Akbar. Allah ta'budu shaytan. ẹ jẹ́ tún wá wádìí nǹkan kẹ̀yìn olólùfẹ́ wa ní gbòòrò ẹ wádìí dáadáa nígbà tí Pasuma sọ pé òun ibi Arábàmbí lòun ti yọ ọ̀gá ńlá tòun sáfẹ́jọ́ fúnra rẹ̀ náà wá ń sọ̀rọ̀ ó ní kí ló kan Saheed Òṣùpá bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní wọ́n ń kà wípé ní òun ti di spíkà ọ̀gá ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ spíkà Arábàmbí sì ni wọ́n sì ní òsíjà ó sì kúrò lábẹ́ ìwọ náà ó tún ti spíkà Arábàmbí ó di spíkà ọ̀gá ńlá àbí Allahu Akbar Pasuma ti ní àwọn oríṣiríṣi mo tẹ̀ wá fẹ́ wo Sefiu Alao tó tẹ̀ wá pẹ́ra rẹ̀ ní Arábàmbí plus tẹ́lẹ̀ mo wá fẹ́ wo bóyá ọ̀gá ńlá plus ni ó wà jẹ́ nísìnyí o mo tẹ̀ wá fẹ́ mọ̀ ẹ̀dá Wasiu Ayinde nìkan dára Arábàmbí ẹ̀dá òun nìkan dára Arábàmbí ẹ sì ń sọ pé ní òsíjà ìjà ti wà ń bẹ̀ ẹ sẹ́tù láàrin ara yín ni ọ̀gá ńlá ti dúró Pasuma ti wà ń bẹ̀ ibi tọ́lọ́run ní lọ náà ọ̀gá ńlá rẹ̀ ti wà tipẹ́ tẹ́lẹ̀ náà ó kàn ṣẹ̀ṣẹ̀ jára rẹ̀ gbà pé ọ̀gá ńlá lòun ni ṣùgbọ́n tó bá yẹ pé jà ń wà ń bẹ̀ ìjà abẹ̀lẹ̀ mi fẹ́ kẹ́ ẹ parí k'Arábàmbí ó dó àt'Arábàmbí ìkankan ò ní ṣubú àtọ̀gá ńlá ìkankan ò ní ṣubú nù yín àtọ̀bá ńlá ìkankan ò ní ṣubú nù yín torí inú fújì náà lẹ ti yọ ogbó ẹ̀ a sì lẹ́kọ̀ọ́ tá à ń kọ́ níbi orin tẹ́ ń kọ́ níbi fújì ọ̀hún tẹ́ lẹ́ ń kọ́ náà àwa ò lè gbàdúrà kẹ́ ẹ ṣubú
gbogbo yín ṣùgbọ́n ẹ fi mọ̀ sọ̀kan ẹ mọ̀ jà mọ́ Allahu Akbar. Allah ó ṣe Musliudeen. shaytana innahu lakum aduwwun mubin. alwajudu wà ní ibuduni. wà ní ibuduni aza siratun mustaqim. ẹ ti ronú àwọn nǹkan tó lọ́wọ́ bá mi ti ṣe fún yín. ẹ ronú àwọn nǹkan tó lọ́wọ́ bá mi ṣe fún yín. ẹ ronú àwọn nǹkan tó lọ́wọ́ bá mi ṣe fún yín lóore. ẹ ronú pé àwọn kan tiẹ̀ ń bẹ àwọn kan bẹ tá wọ́n ń kọrin jù yín la yóò mọ̀ wọn. ebi nítorí pé Ọlọ́run fi Saheed Òṣùpá hàn láti mọ̀ pé ń kọrin. àwọn tó lọ́wọ́ fi hàn tí wọ́n sì ń kọrin jù ló ń kọ. àwọn ń kọ́ ìyẹn ló yẹ kẹ́ fi máa dúpẹ́. ṣèyí Saheed Òṣùpá gan òun gan kọ nínú orin rẹ̀ nínú àwọn tó ẹ̀sẹ̀ jáde lọ́jọ́ mẹ́ta yìí náà ni ń fi ń dúpẹ́ fọlọ́ náà ni ó tún wá jóni wáàsí tún wá mú wáàsí jáde bẹ́ẹ̀. ó ní ìsòsíṣẹ́ agbára síbẹ̀síbẹ̀ kò tún ṣàṣeyọrí. ẹ wá bẹ̀rẹ̀ tí ò ṣiṣẹ́ agbára ló jèrè ẹ̀ kò tún ṣàṣeyọrí. ọ̀pọ̀ ló sáré o eré kọjá kádàrá ẹ̀ kò tún ṣàṣeyọrí. gbogbo ọgbọ́nkọ́gbọ́n ò tí bá ti ń ta bàbá lókè jẹ́ fi ṣàṣeyọrí. ó wá ní ìṣòro kogi inú gi ní ṣòǹgbé. abẹ́rẹ́ má lò rògbò aṣọ tó bọ̀ o abẹ́rẹ́ nìkan ló ṣe àṣeyọrí o bàbá mo dúpẹ́ o pé mò ń ṣe àṣeyọrí. àìsàn ṣiṣẹ́ agbára síbẹ̀síbẹ̀ mo fi ṣàṣeyọrí. àìsàn ṣiṣẹ́ agbára síbẹ̀síbẹ̀ mo fi ṣàṣeyọrí. ẹ wá bẹ̀rẹ̀ tí ò ṣiṣẹ́ agbára ló jèrè ẹ̀ ló fi ṣàṣeyọrí. ẹ wá bẹ̀rẹ̀ tí ò ṣiṣẹ́ agbára ló jèrè ẹ̀ ló fi ṣàṣeyọrí. ọ̀pọ̀ ló sáré o eré kọjá kádàrá ẹ̀ tí ó tún ṣàṣeyọrí. ọ̀pọ̀ ló sáré o eré kọjá kádàrá ẹ̀ tí ó tún ṣàṣeyọrí. gbogbo gbọ́kọ̀gbọ́ ò tí bá ti ń ta bàbá lókè jẹ́ kí ṣàṣeyọrí. gbogbo gbọ́kọ̀gbọ́ ò tí bá ti ń ta bàbá lókè jẹ́ kí ṣàṣeyọrí. ìṣòro kò kí nínú kí ní ṣòǹgbé. abẹ́rẹ́ má lórúkọ aṣọ tó bọ̀ o abẹ́rẹ́ nìkan ló ṣe àṣeyọrí. bàbá mo dúpẹ́ o pé mo ń ṣe àṣeyọrí. ìṣòro kò kí náà ní ìṣòro kò kí nínú kí ní ṣòǹgbé. abẹ́rẹ́ má lórúkọ aṣọ tó bọ̀ o abẹ́rẹ́ nìkan ló ṣe àṣeyọrí. bàbá mo dúpẹ́ o pé mo ń ṣe àṣeyọrí. wà ní ibùdóní. Allahu Akbar. ibuduni ọlọ́run ní mi ọlọ́run kẹ́ ẹ dúpẹ́ fún mi ni ẹ máa sìn ẹ máa fẹ̀sẹ̀ mi ọlọ́run kùn. ẹ ti wà lójú ọ̀nà tẹ́ ẹ ti ń rí ṣe ọ̀nà tó dáa lẹ́ wà. àlùbáríkà ti já mi bí iṣẹ́ fújì fún yín ẹ kàn fẹ̀sẹ̀ mi ọlọ́run kùn ẹ má tẹ̀lé sùnmọ́ni. ó tún Saheed Òṣùpá ò tún wá dákẹ́ ó tún wá sọ wípé ní òtítọ́ gbàgbà làgùnjá ṣùgbọ́n àṣeyọrí là ń sọ kò má dẹrùn ẹ ò mọ ní. torí kéèyàn tó lè ṣàṣeyọrí kò kàn mo forí ṣe mo tún fọ̀rùn ṣe rárá kò kàn mo jìyà ṣe bọ́ lọ́hùn náà ni ló jẹ́ kí n dúpẹ́ ò pé mò ń ṣe àṣeyọrí o. òtítọ́ gbàgbà làgùnjá ṣùgbọ́n àṣeyọrí là ń sọ kò má dẹrùn ẹ ò mọ ní. torí kéèyàn tó lè ṣàṣeyọrí kò kàn mo forí ṣe mo tún fọ̀rùn ṣe rárá kò kàn mo jìyà ṣe bọ́ lọ́hùn náà ni ló jẹ́ kí n dúpẹ́ ò pé mò ń ṣe àṣeyọrí o. ẹ̀rí nísìnyí báyìí Táyé Currency nísìn wọ́n ń wọ́nà àti fẹ́ wá wúyè fún láti fi jẹ ọ̀gá ńlá tù ìwọ̀n ń sá sísá tí wọ́n ń sá nísìn tó ráwọn èèyàn sọ káàkiri ń gbòòrò pé Táyé Currency ń sá fún Pasuma kò sọ pé òun bá Pasuma jà o kò sọ pé Pasuma yìí sá síwájú òun mọ́ o kò sọ pé ọ̀tá òun ni Pasuma o ìyìn tí ń sá fún òun ló mọ̀ lọ́kàn bóyá ń wò pé tó bá dọ̀la bóyá òye tó ń jẹ lọ́la tó ń lọ ju eré lọ kóun wá sáré kọ́kọ́ tẹ́rí gbaru eléyìí ná kóun mọ̀ ti sáré tẹ́rí gbà kì í ṣe pé ń bá Pasuma jà ẹ má sọ dari wọ́n ń ta o Táyé Currency ò kọ̀yìn sí Pasuma o òun náà ro làákàyè rẹ̀ ni pé ẹ jẹ́ ń ro dáadáa o ẹ jẹ́ ń ro dáadáa kí n tó tẹ́wọ́ gba oyè yìí kí bóyá òye tó tún ju eléyìí lọ ń bọ̀ lọ́la ntí òjò tí ì gbá nìyẹn àkọ́kọ́ nìyẹn Pasuma wá sọ fúnra ẹ lẹ́nu ara rẹ̀ ó ní tọ̀ ó ní Aláwìyé Alhaji Ahmed Aláwìyé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ẹ̀rí ó ní òun tiẹ̀ ó lóun ní ọ̀gá ńlá Islam ọ̀gá ńlá àwọn olórin Islam. jọ o tó bá fẹ́ jọ ọ̀gá ńlá Islamic level department ni mo wà ọ̀gá ńlá gbogbo Islam lélẹ̀
ẹjọ́ alágbé Muhammad dìde sọ pé alágbé Muhammad dìde láàrin àwọn ọ̀pọ̀ ènìyàn dákúngbé ìrìnà àwọn tí bàbá sí ló sọ pé ìyàwó ara ká sọ́bọ̀ égbè. ẹ dákun Pasuma sọ bẹ́ẹ̀ torí pé òun ò mọ kéwúlú jẹ́ ó sọ bẹ́ẹ̀ ìwọ aláwìyé àfààní o kéwú dáadáa bó bá sọ pọ́ọ̀gá ńlá olórin Islam ni ọmọ pé yìí tún lè dá wàhálà rẹ̀ láàrin ara yín dákun mọ̀jẹ̀ ó dá wàhálà rẹ̀ láàrin ara yín ẹ̀gbọ́n làwọn pé Pasuma jẹ́ sí ọ ìfẹ́ tí sì ń bẹ láàrin Ọlọ́run ò ní dàrú kò nípa náà fẹ́ àárín ara yín mo mọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin Islam ẹgbẹ́ rẹ̀ náà ò ní gbà mọ̀jẹ̀ wọn torí pé wọ́n pè ọ́ ní ọ̀gá ńlá olórin Islam kọ́ wá torí ẹ̀ tún sọ di pé ẹ̀tún wá gbélé rí bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ tí wọn àwọn fújì ń fa ẹ̀yìn ẹ̀ mọ̀ bá débi orin Islam ní tiyín mo tún dúró ń bẹ̀ yẹn fún yín náà ẹ̀rí Rẹ̀mí Àlùkò ń tiẹ̀ náà nísìnyí báyìí àti ìmọ̀ yìí tóun náà ń ṣe báyìí àmọ́ yìí tóun náà ń ṣe òun náà ti ní igwe lòun tẹ́lẹ̀ láàyè ara tiẹ̀ àwọn àmọ́ yìí tó fẹ́ ṣe báyìí nísìnyí bí Pasuma ni ó pọ̀n sí lẹ́yìn bí kan ni ṣùgbọ́n àti ẹ̀fẹ́ mọ tó fẹ́ pọ̀n sí lẹ́yìn àní ẹ̀ mọ́ bara yín jà mọ́ ni mo mọ̀ ntẹ́mi mọ̀ ni ẹ rí pé tí mo ń tẹnu mọ́ náà ni ẹ mọ́ bara yín jà mọ́ àtàwẹ́wẹ́ nísìn olóhùn yìí Saraba ń bí òun yìí Solúfimọ́ bóyá nísìn àwọn àwọn bóyá ọ̀gá aládùn tún wá pẹ́rẹ́ yín sí àti ìmọ̀ ṣùgbọ́n sá mọ́ bara yín jà ẹ rí pé tí mo ń tẹnu mọ́ ni pé ẹ mọ́ gba èṣù láàyè kó pa kájà sínú ẹ̀mí yín ẹ má gba èṣù láyè kó pa kájà sínú ọkàn yín oríta ibi tẹ́sù máa ń pa kájà sí òun náà máa ń dúró ni pé ta ló fẹ́ sùn ta ni ó bọ aṣọ tó ń pa kájà rẹ̀ yìí ta ni ó bọ ni èmi wá fẹ́ fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ ẹ má wàá gbà láyè kó wọnú ẹ̀mí yín mọ́ Allahu Akbar ọ̀rọ̀ ń bọ̀ lẹ́yìn mú kan mò ń lọ náà ni mo tún ń padà bọ̀ mi ò tí ì dé n sì ní dé pẹ̀lú àìsàn n ní dé pẹ̀lú ikú n ní dé pẹ̀lú àrùn màá dé pẹ̀lú dáadáa àtọ́ ńláńlá náà ni ọlá ànábì lọ́dọ̀ Ọlọ́run àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi olùgbọ́ mi tẹ́ ẹ̀ ń gbádùn mi gbogbo ìgbà tẹ́ ẹ sì fẹ́ kẹ́ ẹ máa rí mi bá èmi náà máa rẹ́yìn náà bá àjọmọ́ ẹ̀rọ àpẹ́ fúnra wa ni àní kú fúnra wa.